ọ̀rọ̀ tá a sọ lórí ibi útúbà wa lónìí nkọ̀kọ́ ṣe rọ́dù kékeré kan kí n tó wá sọ̀rọ̀ ipe ẹni tí nǹkan ọ̀bà yé kó lè yé ẹnìkan ó fi ìbínú bú wa ó bú àwọn mufti mẹ́tẹ̀ẹ̀ta àfáà kan lórí social media ó fi ìbínú bú àwọn mufti mẹ́tẹ̀ẹ̀ta mufti ọba mufti limamu àti mufti àfáà mudirul markaz bó ṣe wulẹ̀ orí lọ́dọ̀ tàwa àti yanjú ọ̀rọ̀ mufti àwọn ní certificate lọ́wọ́ pẹ̀lú ọkọ̀ Sheikh Daood Imran, the Grand Mufti of Yorubaland. A lè challenge anybody tó wá fẹ́ jẹ́ Grand Mufti of Yorubaland. Ṣùgbọ́n àpọ́nlé àti nítorí Islam tá a fún gbogbo èèyàn a sọ pé mufti tí bàbá wa nìbàdàn yẹn fún tọ́jẹ́ mufti rọ́bìtọ̀ ẹ máa bá ṣe Ọlọ́run lọ àfa àgbà ní èèyàn rẹ ni wọ́n àbínú Ìbàdàn náà wọ́n ti yàn yín aráàwọ̀ lè tẹ̀lé yín àtìmáàmù wò àtìmáàmù jimá àtẹ̀ráàtì bí òkú lè tẹ̀lé yín bẹ́ẹ̀ náà láì mọ iye ààyè náà tí wọ́n ti ẹ̀ mọ̀ pé wọ́n yẹ̀ yín àwọn ntọ́pọ̀ jù náà mọ̀ pé wọ́n yẹ̀ yín náà ní mufti wọn ọjọ́ mọ̀ wá ní tọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí mufti bàbá wa lágége mudirul markaz kọ́lọ́mọba ni hafidhahullah kọ́lọ́mọba ni sọ wahadahullah kọ́lọ́mọba ni tọ́ wọn sọ́nà kọ́lọ́mọba ni correct mistake wọn mufti bàbá lójú ẹ̀tọ́ mọ̀ àwọn ìlú kan bẹ wọn ò tiẹ̀ lè tẹ̀lé bíi ti àyè náà ni àmọ́ mufti táwa yàn kò sí ọba náà tó dàbí ọba tó yàn wá nílẹ̀ káàró òjèrè ọba tí ń ṣe wá fáwọn ọba ẹgbẹ́ ẹ̀pẹ̀fẹ̀ bọ́ọ̀lẹ̀ ó sì nítan rẹ̀ gbogbo tí yẹn ó nítan yẹn ó wá lóun fẹ́ dá structure Islam padà ẹ wá ní amọ̀kùn lọ àkùn lọ structure yẹn ń bẹ lu ìtẹ̀lẹ̀ ní tí ò sí lu kankan lẹ̀ káàró òjèrè yàtọ̀ sí Ìlọrin tó ti bá north lọ. so tọ́ba ti yàn ọba àmọ́ pè nílẹ̀ káàró òjèrè ó náà nìkan ní káàró òjèrè kí ló dé ẹnì kankan yẹn mufti àfọ̀bá náà àbí odidi gọ́ọ̀mẹ̀ntì wọ̀ ṣẹ̀sìn kò lè yàn àmọ́ ọba tí bá ń ṣẹ̀sìn yọ yàn torí ní ẹ máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba ní máa yàn látijọ́ àti sìn aláṣẹ lórí ìmáàmù abẹ́ ọba lọ́wà ìmáàmù sì tún lọ́tọ́rìtì ju àbá àlè kéwù lọ. làwọn rí pé bàbá àwògbò ẹ̀ ó fẹ́ pé ntọ́kàn fún wa làwọn ti sọ̀hún mufti bàbá wa mudirul markaz ẹ máa ń ṣe dáwà bẹ́ẹ̀ bá fẹ́ máa pè yín mufti á pè yín bẹ́ẹ̀ bàbá pàdé yín á tún pè yín bẹ́ẹ̀ èyí ò ṣe kankan mufti bàbá wa ìmáàmù nìbàdàn ẹ máa ṣe dáwà lọ a ní bú yín a sì ní gbé ẹjọ́ ìgèsè yín a ní waste time ara wa pẹ̀lú tí ò nítumọ̀ àwa náà máa ṣe dáwà wa lọ dópa tí Yorùbá nídìí gbogbo tí ẹ̀yìn ìsìn ọ̀kan ẹni kankan kò sí dẹ́sẹ̀ lára ẹni kankan àyàfi kí láti inú yín wá kẹ́ ẹ mọ kẹ́ ẹ decide láti inú ara yín wá pé kí lè fẹ́ ṣe fún Islam kẹ́ ẹ wá máa bá a lọ tẹ́ báyìí ti ń bá a lọ ẹ rí i pé kápẹ́ mufti lè fẹ́ máa ṣe ẹ jẹ̀ ń tẹ́ẹ̀dì ni ìyẹn ẹni bẹ́ẹ̀ dùn pé wọ́n á máa béèrè ìbéèrè wọn ò lè wá wọ́n á máa béèrè ìbéèrè àbí báwọn kan ṣe gbọ́ yé sí àbí ká ẹ máa ṣe fatuwa ẹ máa ṣe fatuwa wọn á wo péèjì yín gan bẹ́ẹ̀ bá bóri rédíò wọn à ní ìdí ẹ̀ ìgbà yẹn lẹ́mọ̀ pé àfi lọ́dọ̀ ara yín kẹ́ ẹ ronú yí pé
kí ni ọ̀rọ̀ Yorùbá Muslim kan Mufti wọ́n yẹ̀ yìí lóòótọ́ ṣùgbọ́n kí lọ́rọ̀ mu ibo lọ́yẹ̀ kí n ti gbé ẹ jẹ́ wá padà sórí ọ̀rọ̀ ẹni tí ń bu wa ẹni yẹn ó fi ìbínú sọ̀rọ̀ gbígbà pé ọ̀gbà dọ́kítọ̀ orí mímbàrí ló ti bú mi orí mímbàrí náà lèmi náà ti fẹ́ fún lẹ́sìn kò gbọ́dọ̀ má dùn torí kò sí ẹtọ́ yẹn wọn ní kankan nígbà wọn fẹ́ mú mufasiru lu wọn ọ̀yàn wọn fẹ́ mú mufti lu wọn ọ̀yàn ẹni tó tó kéré sí tóun rògbò kéré sí òun àmọ́tọ́ lọ́pọlọ tó ṣe máa mú òní wọ́n yàn ní máa mú sẹ́ni tí ẹ dé nílùú wọn ọ̀yàn máa mú wọn ọ̀yàn mufti wọn ọ̀yàn mufasiru wọn ọ̀yàn lóye ọba wọn ọ̀yàn lóye lè máa mú aráàlú ọ̀yàn ní kankan ẹgbẹ́ kankan ọ̀yàn lóye kankan ṣé èyí ló tó bínú sẹ́ni ẹ bá yàn ẹni tá a wí ibi tí kò ronú dé ó ní wọn máa kágbádá káàkiri agbára ní sì ń bẹ lọ́rùn tiẹ̀ nígbà tí ń bú à ó ní wọn kágbádá káàkiri agbára sì ń bẹ lọ́rùn tiẹ̀ náà ó ní wọn kàn yẹ wọn mufti ní èyí ìbéèrè kan báyìí wọn ò ní dáhùn àìmọye ìbéèrè tá a ti dáhùn ń gbèsè pé ẹ̀gàtọ̀ fọ́ ọ lórí ni kò ní kí o gbọ́rọ̀ òun là máa ń sọ tẹ́tọ́ bá yàn ọ́ ní mufti ìbéèrè lọ́wọ́ mọ̀ wá káàkiri àbúrò nígbà tó ti ń dáhùn béèrè wọn ti tọ́ka sí pé mufti ni ọ́ ìbéèrè lásán nìkan tí ọ̀ràn àwọn èèyàn wá kà nínú ibi tá a wà mọ́ta sí mi mọ́ torí àìjọ ṣẹgbẹ́ ìwọ ní àfikọ́ máa sọ̀rọ̀ òṣèlú sí wọ́n máa ń kó òṣèlú ní ọgbọ́dọ̀ mọ́ta kó òṣèlú tó ọpọlọ rí ò lè gbé òṣèlú táwa ń ṣe ọpọlọ rí ò lè gbé sẹ̀ríà báyà náà lókè ní Saudi tó sì rí òṣèlú rí òjò ẹmọ Nàìjíríà sẹ̀ríà tó sì ké Saudi náà ló ti ṣe practice so wọ́n ní mi sọ̀rọ̀ nípa òṣèlú Nàìjíríà wọ́n mọ Nàìjíríà ní bàbá mọ Nàìjíríà aráàlú ó ti rí ọ wọ́n ti fi ọjẹ́ kan nu mufti àbí máa mú ìwọ ń takò àwa mufti mẹ́tẹ̀ẹ̀ta aráàlú rẹ̀ gẹ̀ sọ̀ takò ọ̀dà sọ ọba máa mú ìlú rẹ̀ sọ ọba sọ rẹ̀ gbogbo múmi ní òdodo tó ń yanjú ní ẹdún ó ti máa mú tọ́lá kwẹ́sàn sọ ọba sọ rẹ̀ nígbà wọn tó yan mufti sọ ọba mufti ibẹ̀ náà sọ rẹ̀ dókítọ̀ ní mufti ibẹ̀ àgbà àfáà ni kéwù ń bẹ ń kun ẹ̀ ń bẹ lọ́pọlọ rẹ̀ kéwù ń bẹ ní súra rẹ̀ gan àgbà àfáà tó ti ń láṣeyọrí tó nílàjì àṣeyọrí rẹ̀ mufti Ògbómọ̀ṣọ́ kò sí dókítọ̀ kan nílùú Ògbómọ̀ṣọ́ tó ní àṣeyọrí ẹ̀ àgbà àfáà àhárán ní ńgbà bó tún jọ ọmọ kékeré atúnlẹ̀ sọ wípé ẹni ọmọ kí ó tó l'Ógbómọ̀ṣọ́ yọ tẹ̀lé wọn ni lẹ́yìn náà lànà àmàké ọ̀rẹ́ wa ní gbogbo èèyàn lọ bá sọ̀rẹ́ àmọ́ ta àwọn tá a wí ni ẹ̀yìn tẹ́ wúlò ẹ̀yìn tẹ́ sọ tẹ́ mufti lóyún ẹ̀sìn ọjà dé Saudi Arabia rẹ̀ ọ̀sẹ̀ tẹ́ lè máa mú yín ọ̀wá kírun lẹ́yìn ẹ̀ ọ̀wá kí ọba lọ́lọ́ kí lọ́wọ́ ní bú èmi ó ní mọ̀ sọ̀rọ̀ pọ̀ òṣèlú wà láhìtà láàyè wọ́n ń sẹgbẹ́ rẹ̀ pọ̀ òṣèlú ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa òṣèlú wá bí mí ni tọ́ọ̀bà sí lè wá bí èmi wá bí ẹni ọba tó mà bí èmi ọmọ kankan parẹ́ ń tá a rí pọ̀ òṣèlú òòrì 1/100 rẹ̀ níbo ló ti wá níbo ló ti kéwù ìbá gbàlẹ̀ kéwù ọwọ́ á di ọ̀rẹ́ máa takọ̀ àwọn anú rẹ̀ èmi ò ní bùkátà sí máa rẹ̀ kò dẹ́lẹ̀ ní bùkátà sí kí ló dé àwọn tí ó sẹ́ máa rẹ̀ wẹ́wẹ́ ní arọ kèrèké mi tí wọ́n já àfáà fún mi ibi tí mufti tèmi fi yàtọ̀ ní wípé àfáà lè mi náà ṣùgbọ́n àwọn tí wọ́n já àfáà fún mi àwọn tó ṣe é mú yan rẹ̀ ni kò sí mufti kankan wọ́n bá yàn ọ́ ní mufti ó gbọ́dọ̀ dá sí fatuwa ọ̀wọ́gbó àbẹ́mi tẹ́yẹ̀ mufti gbogbo níta bá fẹ́ bèèrè nípa Islam àwọn tó wà ń fi ìdí ẹ̀ wọ́n rọ kìrìkà ni ebe èèyàn ni Dr. Fakihul Umma Asrau afáàtì àní ọmọ làwọn jẹ́ fún ọmọ akéwù àtọmọ wọn ò takò wá wọn ò dùn wọn bẹ̀rẹ̀ pé bàbá mufti àwọn àmọ́ ara lẹ́mọ̀ pé àgbà àfáà
ìwọ náà sọ̀rọ̀ ìmọ̀ àfáàwà yóò sẹ́mà rẹ̀ sí wẹ́wẹ́ rẹ̀ ọmọ ìyá bí tẹ̀bílíkì ṣe ń pa àfáàwà ní sáláfí ń pè wọ́n ní ìwáni ń pè wọ́n lẹ́mẹsẹ̀sì ń pè wọ́n gbogbo èèyàn ni máa ń pè wọ́n ta ló pè wọ́n ẹ bá máa bú ẹ rẹ̀ so èsì rẹ a sì bọ́ fi síbi tá a fi sí ǹná wọn ò ní ìdí ìmọ̀ rẹ o nílùú ẹ tí n bá ní ìdí ìmọ̀ ìmọ̀ ń bẹ́ẹ̀ tá a ti jọ ń ṣe òun náà ni mufti àgbà fún gbogbo Ògbómọ̀ṣọ́land pẹ̀lú sẹ́ni tí ó yọ máa ń mú àfẹni tí ó bá kọ́kọ́ yọ tí wọ́n kọ́ yọ dànù tẹ́lẹ̀ tẹ́ bá ní imam àti yọ àwọn aráàlú ò ní yọ Jímọ̀ ọ̀yà pé méjì Jímọ̀ àti ẹ̀sìn lọ́lọ́wọ́ gbà toró lórí tìǹà ká tó mèlè pé ìyẹn gan àṣẹlẹ̀ ẹjọ́ ọba tẹ́lọ́rùn náà Ọlọ́run ti yàn yún ṣé ọba mú irú mọ́mù Ògbómọ̀ṣọ́ wọn lẹ̀ káàró jèrè ìwà rẹ tí ọ̀dá láti ilé wá láti inú ilé rẹ òun ló mú ọ lé àìmọye ọmọ kéwú dànù ni wọn ò fi rí ọkọ ọjọ́ mọ́mù wọ́n tún fẹ́ yẹ mufasi wọn wọ́n tún ní ọjọ́ wọ́n tún fẹ́ yẹ mufti àgbà fún gbogbo Ògbómọ̀ṣọ́ ẹni ọjọ́ ni wọ́n lọ mú tọrọ ọjọ́ ọwá ló lè bú wa ọwá la wà gbádá wọ́n rẹ̀ sì wà gbádá owó ra rẹ̀ kó tó bú wa kí ló ń bẹ lórí ẹ̀ tó sọ kí ló ń bẹ lórí ẹ̀ ọwá tí sọ̀rọ̀ náà lè yóò tó pé bàbá ti dàgbà tó kọ ìsinmi orí Dubai lọ kéèyàn má rò ìbáyá téèyàn bá bú àní fèsì o wọn ò wá ta ní ọ̀tẹ̀lé mi o ní tí mò ń wá ní ta ní help ta ní support ta ní ṣe khidma fún wọn ò wá rò pé èmi náà fẹ́ kérò káwọn èèyàn máa tẹ̀lé mi rárá o èmi fẹ́ máa sin àwọn èèyàn ni wọn ò wẹ́ tí ó sìn nǹkan tí ń bẹ tí mò ń ṣe ní 24 hours bíi nìlá láàrin ibi àtọ́lọ́ nìkan ni ẹ bá pọ́n wọn lé káwọn fọ́lùwà wọn kó lè bá wọn fọ́lù ẹ máa kóra yín lọ wọn ò wá fọ́lùwà múmi ní òdodo táàjọ máa ta'awana ala al-birri wa taqwa èyí ló pàtàkì tẹ́ bá ti ráwọn múmi ní òdodo wọ́n dùn bá gbé mọ̀nàfíkì ni ò sí bá gbé ọ̀tọ̀ ní tí wọ́n máa dùn wọ́n ọ̀tọ̀ ní tí wọ́n máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn nítorí nǹkan méjì ti ṣe kíni o ti ń dùn ẹ wá jẹ́ ìṣòro rọ̀ fún yín wọn ò mọrú mufti tí ẹ yàn ó ti ń tó yàn mẹ́ta báwọn títí ń sọ yìí pé ṣé ọ̀rọ̀ tó yẹ kí mùsùlùmí ọmọ sọ ní sọ yìí èmi ó ti ní tí mò ń sọ fún ó tó yàn ní mufti wọn ó sì yé mi dáadáa ó yé mi dáadáa pọ̀ mo máa ń tọ́ yẹ kí n ṣe lórí ọ̀rọ̀ mufti dèédé tí ilẹ̀ káàró òdìyẹrẹ tó ní ìdìbò fatiwa a lè fi ilẹ̀ rẹ̀ a máa bá lọ tí ẹ bá jókòó ti fatiwa nílẹ̀ káàró òdìyẹrẹ irọ́ ló jókòó ti àfi kó o jókòó ti gbogbo tí wọ́n bá ní ìdì kí ni ilẹ̀ káàró òdìyẹrẹ kí ló ní ìdì tó bá ní ìdí fatiwa ọlọ́run ti fún wa ní dèédé àwọn àfáà tí ó yanjú ẹ̀ ẹ wò gbà tí Dr. Asra ti ń ṣàlàyé nípa zakatul fitri pẹ̀lú owó àbí etí ẹ lọ gbọ́ Dr. Buwaib àbí etí ẹ lọ rí gbọ́ Dr. Daood gbogbo wọn pátápátá al-akfiya wàláhì wọn tó wàláhì wọn tó gbogbo àwọn afáwa yìí ní a máa ń pàwọ̀ ọmọ inú wọn lé bíi gẹ́gẹ́ bíi ipe àdúrà wa lọ́gbà lọ́lọ́run fi mú àwọn ọmọ yìí jáde wọ́n rìnrìn àjò tá a rìn nípa òṣèlú wọn ti ráyè gan wọ́n bí sí pẹ̀lú mọ́ ìrìn àjò táwa sí rìn pẹ̀lú òṣèlú ọlọ́run ló jẹ́ àrìn lásìkò tá a rìn àwọn àáfàá gan ọ̀bàdí tó máa pera wọn láàfáà lónìí kò lè yé wọn ìyẹn tí ń da ní òní ká wọ ìjáàbù dúdú ilẹ̀ Yorùbá lọ́mọ wọn ìjáàbù dúdú ká máa wọ̀ káàkiri ilẹ̀ Yorùbá lọ́mọ wọn kóbìnrin ó gbójú kọ́wọ́ ìjáàbù dúdú ilẹ̀ Yorùbá lọ́mọ wọn lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Haúsá tó ju àlọ́bí ẹ̀sìn
wọn àtò bẹ́ẹ̀ kódà àwọn aráàlú gan lè ṣe ń sùtà tí wọ́n sì wọ́n mú. kí ló dé isu Boko Haram ti bà nǹkan jẹ́ pọ̀ nílùú north bí Islam ti lágbára tó mẹ́wọ̀ wọ́n fi ọ̀rọ̀ Boko Haram ní Islam la níbẹ̀ ní píríọ̀dù ìgbà tí Boko Haram fẹ́ dìde ọlọ́run kẹwàá Arẹ́gbẹ́lá ní gọ́vnọ̀ mẹ́díkàlù tí ó wà gbà wọlé ọtún àjọsùn wàláhì tàlá ìbò ti rí nù mẹ́díkàlù tí ó gbà wọlé kódà àwọn tí ó dálẹ̀ tí ó fi àtàkà gbogbo lẹ̀ hòtẹ́ẹ̀lì kan lóṣogbo ni wọ́n bí ó sí kì í ṣe ọlọ́pàá ló dictate wọn kì í ṣe SS ló dictate wọn Taawunu boys ló dictate wọn lẹ́yìn investigation wọ́n rí bẹ́ẹ̀ nígbà àwọn ó ṣètò àti mú wọn àwọn kọ́kọ́ ń pàdé nítorí pé wọ́n rí pé òkè ni wọ́n ti wá àwọn tó ju àwọn lọ́nbi agbára níbi agbára tá a fi kejì sí wọ́n mà sí ṣé Boko Haram bí ọba sáwọn náà ti ń bẹ́ ń bẹ́ eegun mélòó ní ń bẹ lára Boko Haram tí ò ṣe wọ́n fúnjọba federal government akáwọn mọ́ọ̀sì wọn máa Niger Delta ni wọ́n odidi hòtẹ́ẹ̀lì kan wọ́n gbà wọ́n sì fẹ́ fáyà ó ti ní déètì tí wọ́n fàyà ṣùgbọ́n àwọn kan lọ ní táìmù yẹn lábí ara sì ni pé n tí ń retí rè kí wọ́n fi á fáyà láti bàyẹ̀ wọ́n ti wá máa parọ́ pé Boko Haram ti dé ilẹ̀ káàró òjìrè o torí programu Boko Haram north àti south west ni wọ́n programu ẹ̀ fún kí ló dé nítorí pé north àti south west àwọn ní ààfin Islam àwọn ní ìlú Islam àwọn lààyè Islam tí wọ́n fẹ́ bà ló kọjẹ́ tí wọ́n bá ba Islam north ló kọjẹ́ wọ́n á rí ṣe mádàmà tí wọ́n bá ti rí tilẹ̀ Yorùbá bàjẹ́ ṣùgbọ́n ta ni ọ̀jẹ̀ Boko Haram kó ń gbélé káàró òjìrì Àrẹ̀gbẹ́ ni lẹ́yìn náà bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàrísí Kọ́lá lọ́jọ́hún àwọn náà wàá dá sí ní ọjọ́ tí wọ́n fi ẹnu jáwáyà gbogbo mídíà níbẹ̀lẹ̀ wípé ìwọ tó rò bí Boko Haram àwọn èso Boko Haram lẹ Yorùbá yìí o ọ̀rọ̀ tí ọ̀gbẹ́nu àfa àkàkà àtọ́ba àrísí Kọ́lá ni wọ́n ń sọ àti Bọ́lá Ahmed Tinubu pé àwa mùsùlùmí ni wá nílẹ̀ káàró òjìrè àìsí ṣe Boko Haram Boko Halal ni wá gbogbo rédíò tẹlifíṣàn níbẹ̀lẹ̀ ibẹ̀ àti mọ́tẹ́ fẹ́ ṣe ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀hún lóṣù tó kọjá lọ òun ni gbogbo weapon tí Boko Haram wọ́n máa lò lórúkọ Boko Haram lọ wọlé wọ́n dictate ẹ̀ pé ọ̀nà Ògbómọ̀ṣọ́ lọ́gbà wọ́n dictate ẹ̀ àṣírí tú ṣáwa àṣìṣùmájọba ojú wa tó gbogbo tí ń lọ àṣùmọ̀ pọ̀ ní o níta àfi súnmọ́ wọn ò ní sọ ń bè tá a tún fi súnmọ́ ju ẹlòmíì lọ wọn ò ní sọ lórí afẹ́fẹ́ ó yí wá pọ̀ gbogbo ẹ̀ la mọ́nítọ̀ àníbàn odidi tírélà náà fi kó oríṣiríṣi nǹkan jagun náà fi ń kó wọlé Ọlọ́run sì mú wọn Ọlọ́run tó mú wọn lọ́jọ́ kìnìún àná àti ìjọba tó dáa torí ẹ̀ pé tí tètè máa gbọ́rọ̀ bá a ṣe lọ sọ fún ìjọba pé àwọn báyìí níbi báyìí níbi báyìí ìjọba dẹ̀ dìde iṣẹ́ wọ́n fi lọ ẹ̀ka ìjọba tó mójútó ètò ààbò wọ́n fi lọ àmọ́ kan tó mú wọn ti sálọ tọ́lá náà ní àwọn informant wọ́n sọ fún wọn pé wọ́n ti gẹ̀ẹ́tì yìí o lẹ́yìn wọn lọ ṣe prógámù ńlá kan wọ́n wá fi Bọ́lá Ahmed Tinubu wọ́n wá fi joyè lálẹ́sà lọ́jọ́ ìyọjọ́ náà gbóná inú mi sáà ń dùn ni àwọn tá a fẹ́ wọ́n sọ̀rọ̀ pé ààyè ò sí fún Boko Haram lọ́jọ́ kò sáfà tó lè sọ àwa gan tá a lá monitor everything ti ń lọ a lè sọ kò lè rí lẹ̀ ẹni ó wá yọ ọ́ sọ gangan ààrẹ mùsùlùmí àti Bọ́lá Ahmed Tinubu owó kan south west kan wọ́n káwọn gọ́vnọ̀ wa wọ́n káwọn olóṣèlú wa wọ́n káwọn olówó wa wọ́n káwọn gbogbo kanáà kó wa gbogbo iléeṣẹ́ wa ń gbóná wọ́n ń fọ̀rọ̀ ránṣẹ́ sẹ́ pé àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ Boko Haram o a lè jẹ́ lọ́ọ̀nchì ẹ̀ǹbí yìí o ẹ lè lọ́ọ̀nchì ẹ̀ǹbí tí wọ́n bá lọ́ọ̀nchì Boko Haram lọ́jọ́ àmọ́ list tí àwọn agbófinró fi hàn wá ẹ̀yìn tí wọ́n ó kó
àárí wọ́n ti mẹ́sàn ó kọ́ yín gbogbo Jama'atu náà pátá lẹ̀ Yorùbá ló kọ́ wọ́n bẹ́nu wè àfi Taawunu nìkan àwa ni wáyé tí ọ̀jẹ̀ pé Taawunu nàmbà wáhùn wọ́n ní sẹ́yìn pé ìsúnmọ́ ìjọba àti pa àmọ́ ẹ̀yìn dáadáa mo ní rọ́ọ̀nì ká má ba àjàrà wọ̀ yín ni nígbà wọn tẹ́ ẹ̀kọ́ yìí tẹ̀bílíìgì mẹ́mẹ́ MSS mẹ́mẹ́ Solahudeen gan mẹ́mẹ́ ìjà náà fún ìdáwùsà ẹni kan tàdọ́ mú gbogbo MSS gbogbo jàmáà mùsùlùmí alùsùn náà pátá wọn wà á fà wọn sún fi sí àwọn àbíyàn léèrè ọwọ́ àlọ́ gbéwèé ìròyìn kan jáde lẹ́ni tá a wí ó jẹ́ wèé ìròyìn Tribune níbi tí Tribune tí wọ́n ti ń ṣe ta fífẹ́ nìkan wọn mọ okọ̀ ń tàn tó ṣètò kìnìún sínú ẹni dápọ̀ rẹ̀ bí ìwé ìròyìn sí wà yí pé nǹkan pè ní Boko Haram nínú ìwé ìròyìn yẹn Sunna word ló ti wá kì í ṣe Sufi word evidence wà ní pé Sunna word ní Boko Haram ti wá kì í ṣe Sunna word ní ọ̀jẹ̀ mẹ́ńṣẹ́ àwọn àbí ọ̀dà àwọn jàmáà yìí ibo wọn ti ṣe Boko Haram nílẹ̀ Yorùbá gbogbo ẹni mo fẹ́ fi sọ fún yín wípé kò sí bàbá wa kan àtọmọ náà tí wọ́n dé lẹ́yìn tẹ́ lórí àwa yìí tọ́ àtàkì ṣọ́ọ̀ṣì kan rí tọ́lọ pa Christian tọ́lọ sígun báwọn àwọn àti Christian jọ máa gbé ni wáyé tẹ́ ẹ̀ fi àwa Taawunu sí nàmbà 1 àbíkẹ́ tí ẹ̀ fi àṣàrà wọn wọ́n mọ̀ pàwọ́ àsọmọ ìjọba ọ̀rẹ́ gómìnà ní a ní ṣe lo agbára ìjọba egéṣe àwa náà làwa dá wọn lẹ́kùn làwa bẹ̀rẹ̀ sí competition burúkú àti press release láti kọlù wọn àwa competition débi wípé àfìgbà tí wọ́n gbé ẹ̀tọ́ wà ní kíá rẹ̀ tí wọ́n ní wọ́n yọ dànù kí wọ́n gbé kúrò lọ́sùn ráúráú akọ ọlọ́run wa ni wọ́n bọ́ sọ́wọ́ ọmọ Haúsá kan tó ń jọ̀gà pátápátá ní ìlú Àbújá bẹ́ẹ̀ náà la kọ letters America Congress America a kọ sí gbogbo embassy pátá gbogbo foreign embassy a kọ sí Senate kódà ìgbàdàn tó fẹ́ fa láwa lórí ilé ìgbìmọ̀ asòfin lọ́sọ̀gbọ̀ òun lọ sọ̀rọ̀ pé gbogbo ilé ìgbìmọ̀ asòfin Òṣogbo Jama'atu Taawunu tẹ̀rí kò kí ṣe terrorist kì í sọ́jà gidigidi wọ́n mójútó education wọ́n mójútó charity lọ́rọ̀ wọn nítorí pé a wà pẹ̀lú ìjọba ó jẹ́ àlegbèjà àìmọye yẹ tí ọmọ pa àgbèjà wọn níta sì bá wọn fà wọn ní Ọ̀ṣun òun ní wọn fẹ́ gbé lórí gbogbo stéètì yòókù nílẹ̀ káàrọ̀ òjìrè wàláhì tàlà Ọ̀ṣun náà wà á tún wá ní àwọn àríṣe kọ́lá wá ní wọn á tún wá àtàkì wọn lórí mídíà pé àmọ́ pé ẹ dá Boko Haram lẹ́ǹbẹ̀ torí gómìnà Ọ̀ṣun ló plan program pé wàá sọ fún ọ ló kọ gbogbo àtolóṣèlú Ọ̀ṣun àtàfà Ọ̀ṣun mùsùlùmí Ọ̀ṣun àti agbára òṣèlú tí ń bẹ lọ́ṣun wípé Boko Haram kankan àníjẹ́ lọ́ọ̀chẹ̀ ń bí láti jọ àgbọ̀rọ̀ Boko Haram di òní kápá bá gbọ́ ní gbogbo ilẹ̀ ti lọ sí àwọn ò lè lọ sí ẹni tí ó mú yín àwọn ọ̀rẹ́ tí a ní. nítorí tí mo fi sọ̀rọ̀ báyẹn lónìí ni wípé tábàtì ẹ̀dá sọ́sẹ̀lú sábà bá dá sí àkówó jẹ ni ìgbà wọn mú ọmọ mi kan fún òfìsì sẹkítírì àwọn bàbá kan náà àwọn olóṣèlú lọ dọ̀bálẹ̀ fún gómìnà ni pé kò ní í jíwó kò sì ní jẹ́ ẹni tí ó náwó náwó àgbàjọ gba sẹkítírì lọ́wọ́ rẹ̀ tí wọ́n fún ní PA gómìnà wọ́n ti mọ tí mo wí àwa ọmọ bíi abákọ́kọ́ bá fi àwa sí àti tí wọ́n fi á sí rí àjíwò ìjọba wọn ò rí ti àyàtọ̀ ni kódà ibi tá a ti ló kọ tára ló ti mọ àṣebí nǹkan ṣe ń lọ gángan rèé wọn ìjà dé bẹ́ẹ̀ bá a ti bá wọn sọ̀rọ̀ rẹ̀ tó àbá wọn dá sí ìjẹkújẹ ẹbẹ o ẹ gbọ́ contract wọ́n mú àjìnà sí contract ẹyọ kan tí mo fi agídí gbà rí tí wọ́n sì ń sọ fún mi pé má gbà àfààyè gbà gómìnà lọ sọ fún mi bẹ́ẹ̀ ó ní nítorí tó fi lọ ni pé ẹ̀sìn rẹ àkídà rẹ ò bá mu mo ní jẹ́ ìgbà náà kí wọ́n á mọ̀ bọ́yá ọba mu àbí ọba mu àbí ọba ni kọ́ ṣùkú ọ̀pọ̀ nǹkan kan ọwọ́ ni má gbà èmi níta bá rí bẹ́ẹ̀ náà láì kọ́ níta sì rí bẹ́ẹ̀ náà láì kọ́ àmọ́ nítorí láàrí àríkọjá tó wú ó ní àkídà wo gbé kò gbé lóòótọ́ o mo fi ní òdodo tí ń gba contract ó ti yé wọn lójú rí ó rí àfi tí ọba kápẹ́pọ̀ ònú ni kọ̀mọ́ tí wọ́n ń pè ní Islam àbí ọmọ Islam àmọ́ ìjẹkújẹ ti tẹ́ lọ́rùn àwọn aráàmù rí báńkì kankan ó ti tẹ́ lọ́rùn ìwọ́dọ̀ pé fáìlì rẹ ò lè lọ kankan àti tọ́ba bribe
fáìlì tó yọ lọ ibì kan tó bó ti wà lára rẹ̀ pé máa lọ bí báyìí kò sì ní kó bí ọ wà tó ọba tí ì san àwọn owó kan tí ọba tó Ọlọ́run àti tìjọba gan. non official is official náà nìkan ní ìkọ̀ wà official òun gangan ló wà official torí pé ètò wà official yìí ni ó jẹ́ kí ètò wà official ó sì kéde kọ́ wà official bó ṣe rírun mo ní sọ jù bá ń lọ torí kò lè yé wọn tábà tú kẹ̀kẹ́ gbogbo nǹkan lẹ̀ ọ̀fẹ́ gbáwo gbogbo fíìdì la dá sí níbi ọ̀rọ̀ òṣèlú o gbogbo fíìdì la dá sí níbi ọ̀rọ̀ ìjọba náà o kò sí ìta àmọ́ o ó dé níbi pé nǹkan àlùmọ́ọ́nì tìpínlẹ̀ Ọ̀ṣun ní ibi ẹ̀ ti ń wà àwa náà wà nù ẹ̀ tó sọrí on behalf of government a sì mú òṣèlú tí ń bẹ́ẹ̀ náà máa bówó ṣe ń lọ ń bẹ́ẹ̀ so mo ń sọ yìí pé kọ́ gbẹ́nu ẹ sọ̀n ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni tá dùn àwọn àfáà rẹ̀ gbàlè lórí ni àdúrà ṣèkà bá kí gbà lórí àwa àfáà wa gangan nù àdúrà bàbá wa Mágàjí ṣèkà bá kí àlùwàzẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá ọgbà àdúrà lèéfà ṣé o mọ̀ kọ́ dámù ṣe wọ́n ti pè mí lónìí tí wọ́n ṣàdúrà fún mi àdúrà wọn gbàlè à lórí àdúrà àwọn àfáà wa tí wọ́n á dẹ̀ sí a tá a tó jọ wà láyé báyìí àwọn dàkàtì Dr. Solahudeen Asara Buwaibu Abdulaziz Abdulbaki Muhammad Professor Khidir Dr. Daood Dr. ni ẹ̀ẹ́dẹ́ Dr. ní 1/3 tí a wà ń bu aláti ìlú yan wá ní ìlú kéréje kan kọba kan wá dìde ń bẹ̀ kọ́ wá máa àyàn Mufti ìlú wo kì í ṣẹgbẹ́ ìlú ẹ̀ nígbàgbà ìmọ̀ owó ló ní ní mẹ́jùmọ́ ilẹ̀ kò sí tó fẹ́ sọ ọ́nù fatiwa tẹ́mi náà lè wá tíráka tí ń sọ tí ó tún dá ju tiẹ̀ lọ torí agídí nìwé sọ tiẹ̀ èmi ó sì gbé kalẹ̀ bó pọ̀ lọ Yorùbá ṣe rí ọmọ Yorùbá àtàtà ní mí ọmọ Yorùbá àtàtà gbogbo tó bá yà á dá sí là ń dá sígbà tó ń wọ̀ jáde ò lè mọ tá à ń sọ ọmọ pé inú kíláàsì wọn ti kọ́ wọ ìgboro wọn ti kọ́ àwa wọn kọ́ inú kíláàsì ò lè mọ ju kíláàsì lọ ìgboro wọn ti kọ́ àwa ìgboro láti mọ kí láti mọ gbogbo nǹkan àwa táàtì ìdílé kí táàtì ń ṣe wáàsì àìdílé kí wá ti ń ṣe jihad ẹ gbọ́rọ̀ mi àìbẹ̀rẹ̀ Taawunu táàtì ń dá síbò Abíọ́lá 1994 la tó bẹ̀rẹ̀ Taawunu èmi yìí mo wà nínú ẹ̀ tó lọ mọ́sálásí pé Abíọ́lá ni ẹ dìbò fún o ní táàtì mọ̀ tipẹ́tipẹ́ tí wọ́n yẹ̀sẹ̀ à ń sọ ní ìsìn tí ò yọ nítorí kó mú kókó wá kó jókòó bí ọjọ́ mélòó kan tó wà fún jáde tá a ṣàlàyé ẹ̀ fún ọ ọkàn àmú olórí ìfẹ́ èmi lọ́wọ́ máa bú tó ẹ̀rẹ́ nìkan tí ì lè bú ó ní àáfàá wa àtẹni ọba jọ ó lè má já àáfàá wa tó bá ti jọ tí mọ́nájú ẹ̀ dáa bíi mọ́nájú wọn kí ló dé inú wọn dáa ni ẹni tí ń bú mi kò sí ẹ̀rẹ́ tí ń bú mi ju pé ṣé ìwọlọ́ ẹ̀ wọ́n yàn ní àbó wọ òun ló òun tó fẹ́ wínú kò sí ewu jáde pé ìwọ wà ń bí wọn á lọ yan Daood kọ́ máa jẹ Mufti èmi tó fẹ́ wínú èyí tí ó sì yan Mufti Ọlọ́run ní máa kọ̀ọ̀dúró tiẹ̀ àmì tí ó fi jẹ máàmù lọ́tọ̀ ti jẹ ìmáàmù yìí ó sì dán ọ̀dán odò kí ló dé àníyàn rẹ̀ dáa ọ̀fẹ́rẹ́ ẹ̀sìn à ń bínú ọ̀rọ̀ àlìsọ tó ó sọ tààràtà pé kí n fi Mufti lẹ̀ fún ọ bàbá bẹ́ẹ̀ jẹ́ oyè mi kù àmì ti jẹ́ Mufti náà wọ́n náà máa bọ̀ wá sọ́dọ̀ Olúwo yóò fi ọ jẹ́ àwọn tí wọ́n máa joyè ńláńlá ńlẹ̀ káàró jèrè tí wọ́n máa jẹ́ lóko lẹ̀ káàró jèrè àwọn aráàlú mi ní báyìí ẹ wá ẹ má bu àwa mọ́ oyè wá kódà ìtọ́jú ti Mufti lọ ó tún wà àlùkọ́ọ́dí wà adájọ́ gbogbo adájọ́ lórí gbogbo àwọn adájọ́ ilẹ̀ Yorùbá bóyá fẹ́ẹ́ tó bá mu kì í ṣe ti máa wóyè ni Dr. Asra ló bá mu lẹ́yìn náà Dr. Abdulaziz torí kọ̀dọ́wù ni Dr. Abdulaziz ṣe àwọn yẹn máa ń bẹ́ ń wò gan kí ni kí ni wò Professor Idris tó wíwùn lórí journalism ni ní igbó lẹ́yà káàró òjèrè lónìí ọ̀wọ́n ẹ̀ létí ìrì ẹni tí ó ṣe doctorate ẹ̀ lórí alùpọ̀dọ́ bá ṣe dájọ́ gan ọ̀tọ̀ ní bá ṣe rojọ́ ti lọ́yà ọ̀tọ̀ ní sẹ̀rí àpọ̀nbélé tọ́kù sẹ̀rí àlàsán kì í tún ṣe lọ́yà tó tó bá tún ẹ di lọ́yà ó tún ṣe kọ́ọ̀sì kan mọ́ kó tó di kíni o kó tó di lọ́yà ọ̀tọ̀ wáyé ni kọ̀dọ́ tá a ní ìdí gbogbo tá a ní ìdí tí wọ́n fi gbé dáwọ́là dìde tí odidi orílẹ̀-èdè ní èdè
gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá kó wò wọ́n bu amọ́ o wá pẹ̀lú wa ní ìlú kéréje ìlú tó yẹ pé láyé western region ipò 11 ló wà gbogbo Nàìjíríà láyé Ọ̀yọ́ state ipò 3 ló wà wá ní ìlú kéréje ó pé wọ́n ló kéré lójú òròbó kéré nígbà ó sì jáde ọlọ́wọ́n wà pẹ̀lú ajá yìí ẹ̀yìn yẹn mi ẹ̀ mójútó ọ̀rọ̀ ẹ̀sìn bí ṣe máa ń rí inú sẹ́ni tí ọ̀bà tí máa ṣe gbogbogbò báwọn ẹgbọ́n mi sìn kẹ́ ntọ́ bá yẹ kẹ́ fún lẹ́sìn kẹ́ fún lẹ́sìn òdodo òní ráyè dùn bó ṣe òdodo yìí ṣe má jẹ́ ẹ máa sọ̀rọ̀ straight ìgbà míì ẹ máa fún rọ́dù ń bẹ́nu Kùránì bẹ́ẹ̀ ni adẹ́kọ̀ ọ̀pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ rọ́dù pọ̀ nínú Àlùkùránì káyọ̀ nípa ẹ̀kọ́ bọ́ ṣe sọ̀rọ̀ ni kò sí nǹkan tá à ń sọ bó ṣe yá sọ torí nígbà tí ó sọ̀rọ̀ orí mímbà rẹ̀ yédè òtún wá mọ̀rọ̀ sọ èyí bú lásán ní bú kò rẹ́ẹ̀rí kan báyìí tó fi gbé ọ̀rọ̀ rẹ̀ àwọn èèyàn á tún á ń bá a gbé káwọn bá kọ́ tiẹ̀ káwọn tí ọmọ ò lè mọ̀ sọ àwọn náà ní ìdí tá a kọ́ tiẹ̀ ká lè fún ọ lésì ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run wa pẹ̀lú subhana rabbika